بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا يوم النبي محمد صلى الله عليه وسلم. الحمد لله. صلى الله عليه وسلم. آمين. آمين. مولانا شيخ كمال الدين الله تعالى. آمين. مولانا شيخ آدم عبد الله الدلوغي آمين. مولانا شيخ يوسف الأكباجي الله تعالى. آمين. bàbá wa àgbà tí a fi torí wọn jókòó ìjókòó àròsáù yìí Ọlọ́run wọlá wípé ká tó ṣàdúrà fún wọn iṣẹ́ wọn ṣàdúrà fún wọn ká tó wí nǹkan kan ìwà wọn wí tó dá sínú ayé wọn ìkẹ́ táyé Ọlọ́run ti fi kẹ́ wọn ìkẹ́ tọ̀hún náà Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. gbogbo tí bàbá náà wá fi ilẹ̀ Ọlọ́run dákun mọ́ fọwọ́ àbúrú kan. Àmín. gbogbo ilé tí bàbá náà fi ilẹ̀ Ọlọ́run mọ́jọ dá o. Àmín. ọmọ tí bàbá fi ilẹ̀ Ọlọ́run mọ́ sọ wọ́n dòkú. Àmín. ìkọ́mọ̀ ṣe Ọlọ́run ọlọ́mọdé ó jáde. Àmín. ọlá àti tóbi orúkọ Ọlọ́run. Àmín. ládàáyán rí mo kí bàbá wa mudirul markazi nílùú Ẹdẹ níkàlẹ̀. Adamallahu hayatahu. Ọlọ́run kó jọ ọjà rẹ̀ kó jẹ́ àrí yín pẹ́ sá. Àmín. ọba tó ti ṣe yín láṣíwájú tí ń darí wa ní ojú ọ̀nà tọ́lọ́run tànábì Ọlọ́run mọ́ sọ yín dèrò yín. Àmín. padà sí aburú àti ìgbà ọlọ́mọdé ọba yín. Àmín. mo ti ń jẹ́ markazu lẹ́dẹ níkàlẹ̀ lápapọ̀ mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó wá bá ẹnì kankan wá. Àmín. mo kí gbogbo àwa tí à ń jẹ́ ọmọ lọ́wọ́ bàbá Ọlọ́run kó wọlá wípé láti àná Ọlọ́run ò fi bàbá lẹ̀ tó fi wá di òní náà Ọlọ́run ò fi ilé bàbá náà lẹ̀ tó bá dọ̀la náà Ọlọ́run mọ́ fi ilé bàbá náà lẹ̀. Àmín. mo gbé látòrí bàbá mi àgbà Maulana Sheikh Muhammadu Raji Abdul Fattah As-Saqafi. Adamallahu hayatahu. bàbá ní mo ṣe Ọlọ́run mọ́ fi nǹkan kan ṣàlàfíà. Àmín. bàbá wa nu bí àbárí mọ́kọ́ bàbá tí ò rorò bàbá tí ó lu tí wọ́n kọ́ àwọn kan ti mọ kí ó jù ẹ̀yin bàbá wa yìí lọ lónìí àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà rí wọn ò láyè lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀yin bàbá wa yìí. Allah. nítorí wípé Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní àwa tá à ń bẹ núgbà yìí ó ṣòro fún wa láti ha al-Qur'an tá a bá fẹ́ ha á lu ọ̀sẹ̀ á lu oṣù á lu ọdún ó ní àmọ́ bó ti ṣòro há fún wa òun ó dùn ún lò fún wa lọ́wọ́ kan náà tá a bá ti gbọ́ pé Kùránì ló sọ á sì tẹ̀lé. Allah. ó ní àmọ́ àwọn kan bẹ wọ́n padà wá lẹ́yìn wa yasihulu aleihim ifzul Qur'an Kùránì ó rọrùn fún wọn láti há wọ́n sáré há láàrin kádìjúkàlà àmọ́ wọ́n yasubu aleihim al-amalu bihi. Allah. kí wọ́n wá lò ó yóò wá bá nira dé lẹ́yìn tí ń túmọ̀ yìí pé gbogbo ohun tí ẹ̀yin bàbá yìí wá tìnira nínú kéwú àwa ti ń rí tìrọ̀rùn àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà rí àárín kò sóhun méjì tí ò jẹ́ àárín lòbí tó kọjá yìí pé àjìyà rí àdàmú rí a ti rí nírí pé ó ń bẹ lórí Google a rí nírí pé ń bẹ lórí WhatsApp a rí nírí pé kéwú wo kankan náà ni ó rí láàrin kádùjú kàlà. àwa ń lo kéwú yìí tá a fẹ́ lò lójú agbo kò wá sẹ́ni tí ń lo kéwú yìí tí ó lò nú ayé rẹ̀ sáré bá ń bẹ̀ wọ́n tí ń lò lójú agbo sọnù sáré bá ń wà díìsì kan tí ń lò lójú agbo àyà tó lò nú ayé rẹ̀ ìjọ́ wo ni wàá mú jáde. Allah. báyìí wọ́n sì rí ìnira ní. Allah. àmọ́ lílò rẹ̀ wọn ò jẹ́ ó bá nira dé rárá ìgbàkúgbà tá a bá ń bẹ ní Mọ́kà bàbá òmò wa sọ yìí pé àrírí yìí èmi ni mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì bá iléeṣẹ́ kìbìlàtẹ́ẹ̀nì ní Mọ́kà ẹ̀yìn mi lẹ́ ń bẹ bẹ́ẹ̀ tí wàá ń bẹ lẹ́yìn mi tẹ́mi ń jẹ́ àmì irú gbogbo yìí gbogbo ń tẹ́ bá fẹ́ béèrè pátánú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ní tó bá ti sọ èmi náà mo sọ. Allah.
àwa tá a kéwù jù yín lọ yìí ṣé tó bá di pàwa náà dépò yín ìjáwa náà ò ní gbà fún bẹ́ẹ̀. èmi máa ń gbé ẹ̀ gbọ́dọ̀ sọ pé ẹnìkan ò gbà fún un ìwọ náà bọ́ sípò yẹn náà kó wá wò bí àwọn olórí yẹn gbà fún. gbogbo ẹni tí ń bínú pé àwọn nǹkan ò gbà fún wa òun náà lè padà dépò yẹn tán tó ń lè padà gbà fáwọn èèyàn o. ló fi jẹ́ pé bẹ́ẹ̀ ló ń bá ń ṣépè lé ṣètọ́ni ìṣètọ́ni kọ̀ mọ́ ní pé ọlọ́run ní gbọ́ ọ̀rẹ́ bíi tèmi náà. ṣètọ́ni ìwọ náà. bọ́lọ̀ ń bá gbé ọ̀rẹ́ lómi náà gba bíi ṣètọ́ni kó yá ẹnìkan ọlọ́run kan ní kó dé lẹ́yìn rẹ lọ́sàn-án kan òwò kó yàwó náà fún ìkànnì fún ọkọ̀ òpè ọlọ́run ṣé òun wáìnì mi ni. nígbà wo ló dé bí wọn náà bá ti wá lè gbójú òkè tó wọlẹ̀ ó yàtọ̀ sí ṣètọ́ni. wàláhì. bàbá ọlọ́run bá wa lọ́rẹ̀ mi. àmín. wàláhì bí mo ti wà ń jòkó òun mo ti ń sùn. bẹ́ẹ̀ ni. àmọ́ àfa wa tí wọ́n ṣe wá sí wọ́n ń gbé mi débẹ̀ yẹn wá sí wọ́n wá ń jí mi wá sí mi bẹ̀tẹ̀ bá ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ó tún wọn á kùn yín sí. àwọn wá sí wọ́n ń jí mi torí wípé àyè tí bàbá ní lọ́kàn wa àyè tó tóbi ni. tí n bá ń bẹ láyè yìí èmi gan fúnra lára mi gan mọ̀ búra mi wípé bí ìsàlùwáládùn ni wá báwọn. ọba tí ò wá ṣe wá ní bí ìsàlùwáládùn lẹ́yìn àpadà sí abú àti ìgbà ọlọmọdé ó kàn. àmín. ẹ má bínú tí n bá ti kí bàbá mi inú mi ti dùn báwọn torí wípé bàbá yìí kò sẹ́yìn kan tá a fẹ́ fún yín lẹ́yìn ojú yín náà ni ká ti fún yín. àbá kan kọ tírà kan ó wá fẹ́ ṣe ìdáhùn kéèyàn fẹ́ ṣàfitì ládàá tírà sọ́dọ̀ èèyàn kan ìta àsìmọ̀ náà ni wípé udi adal kitaba ìlà sheikhi wàwálìdì mo ṣàfitì tírà yìí sọ́dọ̀ bàbá mi àfáà mi ó bá ní ẹjọ́ lónìí èmi ò ṣàfitì tírà sọ́dọ̀ ẹnìkankan ó ní tírà tí mo kọ yìí mo ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ara mi. Allah. ó ní ẹ̀ bá mo wá wò wípé eléyìí ṣe wá wà sẹ́fíṣì báyìí eléyìí ò ṣe wá mọ̀jú tara ẹ̀ nìkan lọ́ba ó ní ẹ jẹ́ mọ̀jú tara mi lọ ó ní tí n bá kú tán níṣẹ́ ẹ mọ̀ wá yìn mí lẹ́yìn tẹ́yìn mi lójú mi. ohun tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ yín ra mi ẹ jẹ́ ń pọ́nra mi ẹ jẹ́ ń fúnra mi ní gbogbo tẹ́ ẹ padà máa fún mi lẹ́yìn mi. gbogbo àwọn àbáwá yìí nísìn àwọn èèyàn ò ní fún wọn ní tí wọ́n dìsáàfù wọ́n wàá lọ tán wàá gbé ọ̀sáàwù kan wá lẹ́ni tó kọ́ mọ́díwù fún rí ká ní kó kú lè dìde ló yẹ kó dìde kó wá nà ẹlòmíì nípa olórí ibu ni ó kí ẹ nìyí gbà tó ń bẹ láyé. wọ yìí náà. bàbá àgbà sàkọ́fì. Adamallahu hayatahu. ọlọ́mọ fi kankan ṣe yín. àmín. mo fi ti bàbá mi àgbà mo fi kí bàbá mi àgbà òsítórì ní. Usturni. Adamallahu hayatahu. àmín. ọlọ́run wọlé ayé ọlọ́run bàbá náà láṣìírí. àmín. mo kí bàbá wa almudir. Adamallahu hayatahu. ìlú èkó ọlọ́run kójọ ọjà rẹ kó jẹ́ àárín yín pẹ́ sí. àmín. mo fi kankan ṣe yín. àmín. mo kí gbogbo àwa ọmọ bàbá tó fi dórí bàbá wa tí wọ́n ń jẹ́ ọmọ bàbá nílùú ẹ̀dẹ́yà yìí ọlọ́njọ́ tó ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ bàbá wa almudir. Adamallahu hayatahu. ọlọ́run fi kankan ṣe yín. àmín. wọ́n kí gbogbo jẹ̀mọ́ lọ́kùnrin àti lóbìnrin lórí ọ̀rọ̀ àfáà wa àgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ tán nísìn ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí. àmín. ọlọ́run má fi kankan ṣe àlàáfíà. àmín. ọlá títóbi orúkọ. àmín. mú kí àfáà wa tí wọ́n ń darí ètò ọlọ́run má pa làákàyè. àmín. ẹ ń gbé ọ̀rọ̀ náà lẹ̀ bí kẹ́ ẹ má dákẹ́ mọ́ ni bẹ́ẹ̀ tí ń tó ń gba títò àìnírì tó mọ́ ọlọ́mọ gbé báyìí. àmín. bàbá mi mo fẹ́ yára ọ̀ndàláyìn ọ̀rọ̀ tí àfáà wa oníwàásí sọ lẹ́ẹ̀kan nípa kẹ́mi ogun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. bàtọ́lọ́ fẹ́ júwe ayé ó júwe ẹ̀ sínú àyà kan. والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تعمل من أنثى ولا تدع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير. والله خلقكم من تراب lẹ́yìn ìgbà náà. ثم من نطفة wọ́n á dá yín látara àtọ̀. ثم جعلكم أزواجا. níbẹ̀ ń tẹ́ ẹ bá ń ka Kùránì lọ ẹ̀rí tọ́lọ́hún sọ pé mo dá yín látara ìpè tó bá débò mi yóò ti ní mo dá yín látara àtọ̀. àwọn afáwa ní etí rí tó ń dárúkọ ìpè tí ń dárúkọ àtọ̀. ثم من تراب ثم من نطفة. Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ nípa ìpè
kò sọ̀rọ̀ nípa èmi àti ó ń sọ̀rọ̀ nípa ànábì wa Ádámù. alayhi salatu wassalam. orí ẹni tọ́lọ̀ ń dá látara ìpè ní ànábì Ádámù. alayhi salatu wassalam. tó bá ti wá ń sọ̀rọ̀ nípa àtọ̀ kò sọ̀rọ̀ nípa ànábì Ádámù ó ń sọ̀rọ̀ nípa. wallahu khalaqakum min turabin thumma min nutfatin thumma ja'alakum azwaja. mo dá ọgbọ́n látara ìpè ń túmọ̀ pé ibi tí grandfather wa ti wá. thumma ja'alakum azwaja. padà sí òun kò ṣe pé àwa gan ló dá látara ìpè nígbà tó ti dá Ádámù látara ìpè tó wá lẹ́yìn tó kù yẹn ẹ̀yin ó mọ̀ wá látara àtọ̀ ni. thumma ja'alakum azwaja. wá dá yín lákẹgbẹ́ ara yín àzìwájà kò sí bí ó ti dáa fún ọ tó láyé yóò lẹ́nìkan náà tí ó dáa fún bíi tiẹ̀. thumma ja'alakum azwaja. kò sí bí wàá ti ga tó láyé yóò lẹ́nìkan tí ó ga bíi rẹ̀. thumma ja'alakum azwaja. tó bá ti lè di àṣọ láyé tí ò sẹ́nìkan tó dàbí rẹ̀ ìwọ náà ti di láṣẹ rí kàlàwú. ọlọ́run ò sì fẹ́ láṣẹ rí kàlàwú kò sí irú lágbájá ẹ̀yin ò mọ irú rẹ̀ ni irú rẹ̀ ń bẹ́ẹ̀ bí tó. thumma min nutfatin thumma ja'alakum azwaja. ó bá tú rẹ̀ lẹ̀ níbi yíyan àwọn àgbàlagbà mọ̀ sọ pé èmi ò rí irú lágbájá rí mọ̀ sọ pé kò sí irú lágbájá. Allah. èmi ò rí irú lágbájá rí kò lè dìjà àmọ́ kò sí irú lágbájá ó lè dìjà. èmi mo ní mo rí tí wọ́n bá rí tiẹ̀ wọ́n náà sọ ti. thumma min nutfatin thumma ja'alakum azwaja. wa ma tahmilu min untha. ẹnìkan ò wá ní lóyún láyé. wala tad'u illa bi'ilmihi. ẹnìkan ò sì ní bí láyé àfi kó jẹ́ kó lọ nímọ̀. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. tí wọ́n á lọ nù. ọlọ́run lẹ́nìkan ò wá nígùn lẹ́mìí. wa ma yu'ammaru min mu'ammarin. níbẹ̀ wọn ọlọ́run ti ká gùn lẹ́mìí ó ti ṣáájú ká kú lẹ́mìí. Allah. lẹ́yìn tí ń sún wọn pé ká gùn lẹ́mìí ń gbà mí láǹfààní ju ká kú lẹ́mìí. wa ma yu'ammaru min mu'ammarin. orí pé lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo iṣẹ́ téèyàn máa ń jèrè ẹ̀ pátá èrè máa ń bẹ́ẹ̀ bí kẹ́mi gùn ni. Wallahi. bẹ́ẹ̀ mi ò bá gùn púpọ̀ èèyàn ò ní sábà rí èrè ṣe jẹ. wa ma yu'ammaru min mu'ammarin. 20 years 30 years 40 years ó ń ṣiṣẹ́ fẹ́ nìkan. wa ma yu'ammaru min mu'ammarin. àgbẹ̀yà lè na sẹ́lẹ̀ pé mò ń jẹ èrè iṣẹ́ ọwọ́ mi 40 something years. wa ma yu'ammaru min mu'ammarin. bàbá àgbàlagbà wọ́n ní kódà 50 pàápàá. bẹ́ẹ̀ni. gbogbo 30 nísìnyí ẹlòmíì sì ń tọ́ ọmọ ni. bẹ́ẹ̀ni. 35 yóò mọ̀ fi tọ́ ọmọ ni yóò mọ̀ fi tọ́ ìyàwó ni yóò mọ̀ ṣáà fi sọ pé à ń secure future kẹ́nìyẹn wá lọ kún 35. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. tí kágùn lẹ́mí ò bá nítumọ̀ ni ànábì ò ní máa bí ọlọ́run. sallallahu alayhi wa sallama. kágùn lẹ́mí ọlọ́run ti ṣáájú kákúkú lẹ́mí lẹ́yìn tó túmọ̀ pé èèyàn ò lè sọ pé tá a bá kú ká kú torí pé Ọlọ́run gan fún aláàrẹ ó ní èmi mo dá yín sórí èpè ó ní wọ́sítà àmẹ́rà kó ń fi ha mo wá fẹ́ kẹ́ mi yín ogun ìsítà àmẹ́rà tọ́lábà àlùmùrà tọ̀wíìlà alẹ́-àrd ó fẹ́ kẹ́ mi òun ogun lórí èpè. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. mo fi báàkì ọ̀rọ̀ àfa wa tí wọ́n sọ wípé kẹ́mi èèyàn ogun wàláhì orin lọ́dọ̀ Ọlọ́run. ìdẹ́mi ó kàn sọ fún gbogbo àtàǹbẹ̀ láyé yìí ni wípé ẹ̀mí rẹ̀ ogun ni kò ní gùn ní ẹnìkan tó mọ̀ lọ́lọ́run. Allah. ọlọ́fà kan lálàá ó wá rí màláìka kú màláìka kú wá sọ fún pé lágbájá wá aṣọ ọ márùn báyìí kó tó wá aṣọ ọ márùn fún ó ń béèrè lọ́wọ́ màláìka kú wípé ìwọ màláìka kú ìjọ wò ní kú màláìka kú wá ṣe báyìí fún pé márùn ó wá béèrè lọ́wọ́ pé ọjọ́ márùn ni àbọ̀sẹ̀ márùn àbóṣù márùn àbọ̀dún márùn ló bá tají ẹ sì mọ̀ pé ẹni bá lálàá rí màláìka kú ọkàn rẹ̀ ò ní balẹ̀ yóò fẹ́ mọ ibi tí ó jà sí ni ikú mọ̀ la pé ló fi jẹ́ pé téèyàn kan bá kú tẹ́nìkan bá ń sunkún pé ẹ jẹ́ ń kú iyì rẹ̀ náà ní pé sàmọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti lé wa kú lọ́wọ́ kan náà ní ṣé kí wá kú ni kò fẹ́ kú tẹ́lẹ̀ náà àbí kẹfẹ́ fọwọ́ tì sínú sàárè wa ní ẹ fẹ́ pa mí ni
iyì pé mo fẹ́ kú náà ni kò máa rí ẹ̀sọ́ pé mọ̀ kú. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqazu min umrihi. ó wá lọ bá àfa gbà tó máa látú wípé kí ni ìtumọ̀ rẹ̀ àfa náà wá ń sọ fún wípé Ibn Sirin wọ́n wá sọ fún wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ìmọ̀ márùn kan bẹ nìkan tó mọ̀ lọ́lọ́run. Allah. n ti ń bẹ nú oyún akọni ó dìde. inna Allah indahu ilmu sa'a wa yunazzilul ghaytha wa ya'lamu ma fil arham. wa ma tadri nafsun madha taksibu ghadan. báwo lè káyà òun ó ní nǹkan márùn-ún ọlọ́run nìkan ló mọ̀ ìjọ ń gbé ǹdí ọlọ́run ló mọ̀. wa yunazzilul ghaytha. òjò tó ṣú tí ó rọ̀ ọlọ́run nìkan ló mọ̀. wa ya'lamu ma fil arham. tí ń bẹ nú oyún ìyá ọlọ́run nìkan ló mọ̀. wa ma tadri nafsun madha taksibu ghadan. ìdè yóò wá dì lọ́la ọlọ́run nìkan ló mọ̀. wa ma tadri nafsun bi ayyi ardin tamut. níbo ló kù sí ọlọ́run nìkan ló mọ̀. inna Allah alimun khabir. bàbá mi àgbà sàkọ́fí ara yín ni mo ti mú wá sí àtàrà bàbá wa tí wọ́n lọ yìí. ẹ̀mí rẹ̀ ó gùn ni kò ní gùn ni jọ ṣe dáadáa. tẹ́mi rẹ̀ bá lọ gùn kójú rẹ̀ mọ́ rí bi. ẹ̀mí àbá yìí gùn àmọ́ tó bá jẹ́ pé wọn ò ṣe dáadáa ni ojú ò rí bi o. Allah. ẹ̀mí ẹlòmíì ń gùn lọ́wọ́lọ́wọ́ báyìí ìsìn ṣe pé kọ́lọ̀ ń gbẹ̀mí rẹ̀ wa ma yu'ammaru min mu'ammarin. gbogbo tó ṣiṣẹ́ rí tó ṣiṣẹ́ fún lọ́dọ̀ kò ń ṣe tó lè rí lágbà. ẹlòmíà ni ẹ jẹ́ ń jayé orí mi o èmi ò mọ̀ bí ẹ̀mí mi ó gùn o jayé orí rẹ lóòótọ́ àmọ́ tọ́jú nǹkan kan pamọ́ o tẹ́mi rẹ bá gùn tó o bá tọ́jú pamọ́ náà ló jẹ o. wa ma yu'ammaru min mu'ammarin. tẹ́mi ò bá tún wá gùn náà o ní kábàámọ̀ jù náà torí o tún fi nǹkan lẹ̀ fáwọn ọmọ. wala yunqazu min umrihi illa fi kitab. àsìkò tá à ń lò nísìnyí àfà ẹ̀mí ò gùn mọ́ torí ìdí eléyìí o wá fi gbogbo ọmọ ẹ̀ wá jẹun. ẹ̀mí ò gùn mọ́ o ò ṣetán lóhùn ẹ̀mí ò gùn mọ́ o ò kírun ẹ̀mí ò gùn mọ́ o ò rí àwọn ẹni ọlọ́run sìn wọ́n ní ẹ̀mí àwọn èèyàn gùn mọ́ nísìn tẹ́mi tiẹ̀ bá wà lọ gùn ń kọ́. kí àbábà mọ́mu ti wá tùlù lásìkò tí wọ́n lágbára àsìkò tí wọn ò lágbára yóò fìyà jẹ wọn. àsìkò tí wọ́n lágbára tí wọ́n lè dà nǹkan rú gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń gbé kùndí wá sóde ọmọ gbé wá dáadáa kẹ́mi wọ́n wá gùn. la ilaha illallah. yóò wá bí ọmọ níṣẹ́ yóò wá lọ. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. ọmọ wa mọ̀ ṣeré lọ́yọ̀ wa ní abida ẹ wá bá mi bí tí mo wà ó sì mọ̀ pé wọn ò lè wá bá òun bí tó wà yín wá ń fi ìyà jẹ wọn pé ṣe bẹ́ẹ̀ ti dàgbà nísìnyí bàbá rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá nà ká àbùkù sí wọn lónìí ayé ó kan lábùkù. wa ma yu'ammaru min mu'ammarin. àwọn àgbàdo kan fi torí pé tó bá kí kò bá òní jẹ́. wa ma yu'ammaru min mu'ammarin. wọ́n bá gbé wá sí ìtànà jáde ẹ̀ fi bú ẹnìkankan. wa ma yu'ammaru min mu'ammarin. wá sí ìtòní ẹ̀ tó fi bú yàn. wa ma yu'ammaru min mu'ammarin. tí wọ́n bá gbé tó bá kí ẹlòmíì jáde ìyà ni ó jẹ. wọ́n ní àkójọ ti sọ̀rọ̀ burúkú báyìí ẹ kó gbájú fún ó ti bà nǹkan jẹ́ báyìí ẹ̀yin fi tí ẹ fi tún ẹ̀sìn ṣe ni ẹ fi gbé kó ànlágbó. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. àwọn àti wọ́n ṣe wá sílẹ̀ kan ẹ wo bí wọ́n ti ń sọ̀rọ̀ láníyàn wípé mo fẹ́ kọ́wọ́ mi ó mọ ṣẹ́kù títí láéláé. ọ̀pọ̀lọpọ̀ àtà ń ṣiṣẹ́ ní ti bàbá mi ò tán mọ̀ pé àwọn òpẹ́ mi wá lè gùn torí tó bá yẹ kó báwọn òpẹ́ mi rẹ̀ máa gùn tí wàá padà máa rí tó ń ṣe ni wàá máa ṣòṣùwọ̀n tí wàá ṣe. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. ó dàgbà kẹ́ ń ṣe ìpàdé pé ẹ̀jẹ̀ máa ṣe kí n tètè wá òfin ẹ̀ kí n jẹ tí màá jẹ jàre ọlọ́wà lè tó lóun fẹ́ ètè kú yìí gan ẹ̀jẹ̀ wa jẹ́ kẹ́mi rẹ̀ ó gùn kó lè jẹ ìyá láyàyà. wala yunqasu min umrihi illa fi kitab. ẹ wọ àsìkò tí bàbá yìí wá ń di ọrọ̀ bàbá yìí wá ń lọ Canada bàbá yìí wá ń lọ UK bàbá yìí wá ń lọ káàkiri kẹ́nìkan wá ní oúnjẹ yìí pọ̀ kò tí ì pọ̀ tó torí pé jọ́sọ̀ bàbá yìí náà ń ṣe wọ́n ń ṣe láníyàn wípé n tí ń dé bá lọ lànà. wa ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi. ẹ ti ń jayé orí mi o ọmọ kan wà lè pa mí o àwọn ọmọ tí wọ́n ń tọ́jú yín lónìí wọn ò ní tọ́jú yín. àwọn ọ̀dọ́ tá ń bẹ láàyè ẹjọ́ torí tọ́lọ́ ẹ jẹ́ àtọ́jú ilé ẹ má jẹ́ àjẹ́ onígbàjúmọ̀ ta lásán
táwọn wọṣọ gbàlódé bàtà gbàlódé fìlà gbàlódé tíyàwó wọn ò ní gbádùn wa nulẹ̀. Allah. ẹlòmíì wọn wá lu ayé nílò yìí pé ayé ẹyọkan yìí náà ni mo wá tẹ́mi rẹ bá lọ gùn ìyàwó àtọmọ ó fìyà jẹ ọ́. wala yunqasu min umrihi illa fi kitabi. bàbá gbàsà kọfí á ní pẹ́ ti fìyà jẹ àwọn ọmọ ní wọ́n fìyà jẹ yẹn rí. inna dhalika ala Allahi yasir. gbogbo àgbàlagbà tí wọ́n sunkún kí pé ọmọ pa mí tí ọmọ pa mí tí ṣé wọn náà ṣí ọjọ́ ọ̀la mọ́ ẹ mọ̀ ṣí mọ́ wípé tẹ́mi rẹ bá lọ gùn ṣé wàá lè jẹun tó ń ṣe yẹn nítorí gbé kaná ẹ̀ ṣe tó bá jiná ṣé wàá lè jẹ́ wọ́n ẹlòmíì máa ṣe nǹkan mi tẹ̀ mọ̀ pé tí ó bá tó àsìkò àti máa jẹ kí ni ṣé wàá lè jẹ nǹkan tó ń ṣe yìí. Allah. àbí bò lèyìn ṣe máa bú àwọn ṣé kàmọ́ dín ṣé ká dámọ̀ babalágbàjì yóò wá retí bẹ́ẹ̀ mi òun ó gùn á máa ṣàdámọ̀ lára yàtà wú fún ọ níjó kó wo ta ni ó ṣe fún ọ tágbára ò bá ká ọ lásìkò tágbára bá ká ọ àá tún gbẹ̀sán lára rẹ pé níwọ̀ yìí náà ó balẹ̀ jẹ́ nítorí dáná ní gbogbo èdè kú òkú má rẹ̀ sìn àmọ́ ó dàgbà ó rẹ̀ sìn yẹn o ọmọ kan wọ́ bàbá rẹ̀ ó wá wọ́ ọ lọ sórí òkè tí màá dúró sínú nígbà tí wọ́n ń wọ́ ọ lọ sórí òkè tí ń wọ́lẹ̀ àwọn ìwádìí ó ti tó ó ní à ẹ fi mí lẹ̀ bàbá yìí mo fẹ́ wọ́ wọn lọ sórí òkè ni mo fẹ́ lọ pa wọ́n síbẹ̀ ni. Allah. nígbà táwọn èèyàn ó wó òkè báyìí bàbá náà bá ní ẹ fi lẹ̀ o ẹ jẹ́ ó wọ́ mi lọ́bẹ̀ o. La ilaha illallah. ẹ̀yin tá à ń bá bẹ̀bẹ̀ lẹ́tún ní kọ́ máa wọ́ yín lọ́bẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ntẹ́mi náà ṣe fún bàbá tèmi náà nù. La ilaha illallah. Rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. ẹ jẹ́ apariwo Ọlọ́run ká ní Allahu akbar. ẹ jẹ́ arígbóló nílẹ̀ kan sí ká ní Allahu akbar. akíbàbá wa àgbà Al-Hareery ẹ̀bùn olúwa Ọlọ́run níjẹ́bù náà bàjẹ́ láíláí wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé àánú rẹ̀. ẹ dákun gbogbo àwa olóríire ẹ jẹ́ a sọ pé Allahu akbar kabira. mo kí baba mọ̀lánà àti ìsàkọ́fì.